Allahu ya Ghaffar, Allahu ya Salam, Allah Salim kullana o, Allah bijayi Mustafa o, Allah abẹ́ Ọlọ́run wa, Allah aképe ẹlẹ́dàá wa o, Allah ṣàánú wa kó tún kẹ́ wa. Allah bijayi Mustafa. Allah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá gbogbo wa, gbogbo etí tó ń gbọ́ wa àti ẹni tó ń sọ àti gbogbo àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí pátá. Ọlọ́run má ṣe kún wa lọ́wọ́, Ọlọ́run wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa, Ọlọ́run má dojú àdúrà tiwa, ìwà lẹ̀sìn. Ètò tẹ́ ń gbọ́ lórí ìkànnì yìí náà, Ọlọ́run má ṣe kún wa lọ́wọ́. Ẹni tó Ọlọ́run lò fún agbátẹrù ètò yìí, àwọn náà ni Olú of Àjùrà land tí wọ́n ń jẹ́ Alhaji Kazeem Adébùkọ́lá Táíwò nílùú Àjùrà. Ọlọ́run má ṣe wà pẹ̀lú wọn. Wọ́n ṣe ètò yìí ní ìrántí àwọn òbí wọn, Alhaji Mutajiru Kazeem àti Alhaji Safiru Kazeem tí wọ́n ti kọjá lọ sí Al-Qiyamah. Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. Dáadáa tí wọ́n ṣe yìí náà, Ọlọ́run kó mú bá wọn. Ọlọ́run má ṣe gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo ọ̀nà tí gbogbo wa gbà lókun lọ́run, Ọlọ́run má ṣe àforíjì wọn Ọlọ́run. Àtàwọn náà, Ọlọ́run jẹ́ àbámi tó lérè. Ohun ọmọ yín tẹ̀ ń gbọ́ náà gbogbo gbà. Àwọn náà ni Abdulwasin Fauban tó jẹ́ chief imam orílẹ̀ Bore Central Mosque nílùú Àjùrà. Ọlọ́run má ṣe kún wọn lọ́wọ́, Ọlọ́run má ṣe wà pẹ̀lú wọn Ọlọ́run. Ọmọdé ni wá, Ọlọ́run má ṣe àjọ gbàdúrà àgbà. Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run. Má dojú àdúrà tiwa. Ìjọ náà, Ọlọ́run má jẹ́ ó tú lójú wa, má jẹ́ ó tú lẹ́yìn wa Ọlọ́run. Ìlú wa Àjùrà, má jẹ́ a rí dààmú, má jẹ́ a rí wàhálà. Àṣé ìwà lẹ̀sìn, ìwà àtẹ̀sìn ó ṣe kókó. Ìwà òun ni ẹ̀sìn ni ó wà tún wa ṣe. Nítorí pé Ọlọ́run ní ká kírun. Nítorí pé nígbà tó ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam, ó ní inna salata tanha anil fahsha'i wal munkar. Ìrun tó ń kí yẹn yóò máa gbà wà bàjẹ́ àti wà tí ò dá lára. Ìwọ tó bá ń kírun tí wà rẹ ò tí ì dá náà, ìrun yóò tí ì ṣiṣẹ́. Nítorí Kùránì lélẹ̀ tó sọ pé inna salata tanha anil fahsha'i wal munkar. Ìrun téèyàn bá ń kí, ó gbọ́dọ̀ lè túyàn ṣe, ó gbọ́dọ̀ lè gbà wà bàjẹ́ lọ́wọ́ ẹ̀, ó gbọ́dọ̀ lè báyàn níbi tí ò dá. Kí ló wá dé táyé rí nìsín? Ẹni tí ń kírun, àáfàá tó pera rẹ̀ láàfáà tẹ̀ ń borí èèyàn lọ́wọ́ ẹ̀, tẹ̀ ń bá nínú mọ́ṣúárì tó ṣe pé ó ń wẹ̀ sórí sàárè òkú, àbẹ́ni tó mú nǹkan lára òkú, àbẹ́ni tó mú nǹkan nínú sàárè tó ń bu ilẹ̀ pa sàárè lọ tọ́jú fi ṣàdúrà. Ṣé àáfàá ní ká pè é? Àbí ìmáàmù tó ṣe pé wọ́n á wá nǹkan ọ̀lẹ ní obìnrin ní wákàkiri, àbí tó ṣe pé ó ti lu ìyàwó rẹ̀ sógbúròdò nínú ayé yìí náà. Ọlọ́run ní gbogbo wa pálapàla tẹ́ ń ṣe yẹn màjúlẹ̀. Àgbẹ̀ Ramadan wá kó tún yín ṣe, ààwẹ̀ wá kó tún yín ṣe, ìrun wá kó tún yín ṣe. Ìgbàgbọ́ Ọlọ́run ọba kẹ́páyà rẹ̀ kó lè bá tún yín ṣe, kẹ́ lè bá bọ́lọ́run bàbá ní pípé. Ọlọ́run á sọ fún Ànábì sallallahu alaihi wasallam, ó ní sọ fún àwọn àdéhùnmọ̀ rẹ̀ kan kó wà nífà. Ramadan ló dé ìfà ní lọ́dọ̀ Ọlọ́run. Téèyàn bá lè gbìyànjú nínú Ramadan tó ṣe bó ṣe yẹ kó ṣe, tó gba Ramadan bó ṣe yẹ kó gbà, tó tún wá gbìyànjú tọ́lọ́run rán, wàláhì yóò bọ́lọ́run pípé. Ọlọ́run ní bàdà bismillahir rahmanir rahim. Ó ní wasari'u ila magfiratin min rabbikum wa jannatin arduha as-samawati wal ard u'iddat lil muttaqin. Ọlọ́run ní wasari'u ila magfiratin min rabbikum. Ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀, ẹ wé mi Ọlọ́run ọba lálá foríjì, ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá sọ́dọ̀ ìmì Ọlọ́run ọba. Ẹ já ṣẹ́rí padà ní gbogbo àwọn wà táwọn wí ká wà súnmọ́ Ọlọ́run. Àsìkò tá a lè súnmọ́ Ọlọ́run náà làwà yìí. Ẹ jẹ́ ká pera wa padà. Gbogbo àwọn wà pálapàla tá à ń wù nú ayé nísìnyí, ẹ já padà wá. Kò sí bó ṣe lò ń kéèyàn tó nú ayé, yóò padà fílẹ̀. Ipò tó ń kó lò nú ayé yìí ó padà dìtàn gbẹ̀yìn ni. Àwọn bàbá wa tó jẹ́ Awólọ́wọ̀, àwọn ìdàlẹ́ ni. Ohun tí wọ́n ṣe là ń fàkàrà sọ yìí. Bàbá wa Muritala tó ṣe pé nígbà tó jẹ pírẹsidẹ́ǹtì, àwọn kan lè sọ pé mílíkì Muritala rè, ẹran Muritala rè, òun dàlẹ́ yìí. Gbogbo ohun tó ṣe kalẹ̀ lápadà wá sọ. Ọlọ́run ní wasari'u ila magfiratin min rabbikum. Ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá sọ́dọ̀ èmi Ọlọ́run ọba yín, ọba dẹ́dá yín, ọba tó rè, ọba tó dá yín, ọba tó mọ̀ yín, ọba tó mọ bí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀, ọba tó mọ òpin yín jọ kan. Min aina ila aina antasir. Ibo lẹ ti ń bọ̀, ibo lẹ dé, Ọlọ́run ló mọ gbogbo ẹ̀, ibo ló ń padà lọ ló mọ̀. Ó ní mo ní kẹ́ ẹ wá sọ́dọ̀ èmi Ọlọ́run ọba kí n lè bá san yín lẹ́san wa jannati arduha as-samawati wal ardi. Ẹ̀san tá a ní kẹ́ ẹ wá kó náà l'àlìjánnà. Àlìjánnà tá à ń sọ yìí, oore tó wà ń bẹ̀ ó ju tẹ́ ẹ rí ní sánmọ̀ yìí lọ. Oore tó wà ń bẹ̀ ó ju yìí tẹ́ ẹ rí inú ayé lọ.
bó o bá jẹ oúnjẹ inú ayé yóò padà kó bẹ́ẹ̀ gbẹ̀yìn náà ni. Bó o jẹ starch títí náà bí jẹ̀dí ò bá mọ́ ó padà máa yàgbẹ́ kiri. Kó o jẹ carbohydrate títí kó o jẹ protein náà yóò padà kó bẹ́ẹ̀ ni. Bó jẹ́ nǹkan dídùn tó bá mọ̀ jẹ máa jẹ níṣu ó padà bá lọ́jọ́ iwájú. Tó bá jẹ́ pé èsì náà ló mọ̀ gbà máa padà gbà. Gbogbo ẹ̀ náà tútù ni rheumatism ní ó padà pẹ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá jẹ oúnjẹ inú àlùjánnà oúnjẹ àlùjánnà ò ní yà yín gbẹ kò ní dà yín láàmú kò sí ohun tẹ́ ẹ lè ṣe pátá lọ́dọ̀ sàtí àtẹ bá ti wà àlùjánnà kò ní yọ yín lẹ̀ nínú ayé. Ẹ wo wàhálà tá à ń ṣe ká tó tẹ̀bà ẹ kọ́kọ́ gbómi kaná tí ó wó nígbà tó bá wó ẹ wá fi tẹ̀bà lẹ́yìn tẹ́ bá tẹ̀bà ẹ sì bẹ̀ ẹ fi jẹ nínú àlùjánnà kò sí yẹn bẹ̀. Ọlọ́run ní àwọn nítorí ẹ̀ mo ṣe ní kẹ́ ẹ wá sọ́dọ̀ èmi Ọlọ́run kẹ́ ẹ wá wo àlùjánnà tí mo gbé léṣe kalẹ̀ tí mo pa léṣe kalẹ̀ fún yín kẹ́ ẹ jàǹfààní ẹ̀ ẹ̀yin ẹ̀dá ni mo gbé kalẹ̀ fún àtàlùjánnà. Ìwọ wá bẹ lọ́hùn kí wọ́n jẹ́ ni tí ó padà rí àlùjánnà yẹn rà. Nínú Sẹ̀búrà ó ní al-malu mali wa jannati wa ishtara al-mali bi jannati. Ọlọ́run ní al-malu mali owó tẹ̀ ń lé káàkiri mi mo ní lọ́dọ̀ wa jannati àlùjánnà tẹ̀ ń wáyé àlùjánnà mi Ọlọ́run ni wa ishtara mali bi jannati Ọlọ́run ní kí n dé tẹ̀ ra àlùjánnà mi pẹ̀lú owó tí mo fún yín. Nígbà tó bá sọ pé lówó yẹn tó ìtura àlùjánnà lọ́wọ́ rà ìwọ tó sọ pé àfa ni ẹ tọ́lọ́hún kẹ́ àfa ṣe wá di ohun tí ń ṣe yẹ̀yẹ́ ní ayé nìsín. Ẹgbẹ́ àwọn bàbá wa Sùmọ́ra tí wọ́n lọ wọ́n ní bẹ́ẹ̀ bá rò lówó tó ń fowó ṣakọ tẹ bá rò oníṣòwò tí ń paṣọ dàbí ọ̀gá àlùfáà máa wò yẹn kéwù ṣọ̀gá wọn máa wò yẹn àlùfáà máa wò yẹn kéwù ṣọ̀gá wọn. Kí ló wá dé tó dúdú polówó là ń sáré tẹ̀lé lẹ́yìn Ọlọ́run ní ẹ sáré tẹ̀lé mi lẹ́yìn kẹ́ ẹ bá gba àlùjánnà. Olówó tẹ́ ẹ fẹ́ sáré tẹ̀lé yín nísìnyí kò síbi tẹ́ ẹ fẹ́ sáré tẹ̀lé wọn àbùkù ní ó padà kàn yín. Wọ́n padà bú yín gbẹ̀yìn ni. Ẹ wo àwọn bàbá wa tí wọ́n ṣáájú látòrí Sheikh Adam tó fi dórí àwọn bàbá Kamaluddin Al-Adabi tó fi dórí bàbá àwọn bàbá tí wọ́n ti lọ. Ǹjẹ́ o lè bá wọn nínú pálapàla pa wọ́n sáré tẹ̀lé owó lẹ́yìn àbá ń gbé Kùránì tẹ̀lé olówó. Olówó wá sọ̀rọ̀ rẹ̀ dọ́lọ́mọ yín lọ ẹ̀yin náà wá sí. Kí dédé kí lẹ̀ ń bá ká wọ́n fẹ́ fún yín ní bílíọ̀nù kọ́ ti wá fún yín ní bílíọ̀nù yẹn náà ṣé o fẹ́ ra ayé gbé fún yín tó bá ti wá ra ayé gbé fún yín ṣó sọ fún yín kẹ́ ẹ má kúrò nínú ayé mọ́. Ẹ jẹ́ kán ṣe dáadáa síwájú Ọlọ́run ẹ máa wá fi dáadáa tán bá ṣe pé Ọlọ́run wọlá dáadáa tí lágbájá ṣe Ọlọ́run ṣàánú ẹ̀ wọ́n ló mọ nǹkan tó torí rẹ̀ ṣe gbogbo wọn náà kọ́ lọ́la nìyẹn rí sí yín gbogbo àwọn tẹ́ ń pè lólówó yẹn kọ́ lọ́la nìyẹn rí sáfà gbogbo àwọn tí ń kírun lẹ́yìn ìmáàmù yẹn náà kọ́ lọ́la nìyẹn rí sí ṣùgbọ́n ìmáàmù kò sí tó kan ìwọ sí tiẹ̀ fọ́lọ́ Ọlọ́run sì mọ bí ó ṣe compensate rẹ̀ Ọlọ́run ní wasari'u ila magfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal ard. Gbogbo nǹkan tá a kà kalẹ̀ yá àlùjánnà tá a sọ yìí àǹfààní tẹ́ jẹ́ bẹ̀ ju sánmọ̀ lọ ó ju èyí tẹ́ jẹ nínú orí ilẹ̀ ayé lọ. Ó ní u'iddat lil muttaqin apálísè kalẹ̀ fún àwọn tó páyọ Ọlọ́run ni. Ẹ mọ̀ pé condition tó lọ́run fi síbẹ̀ ni kì í ṣe gbogbo èèyàn ló wà àlùjánnà kì í ṣe gbogbo èèyàn dẹ̀ ni yóò wà àlùjánnà ṣùgbọ́n èèyàn ọ̀pọ̀ èèyàn yóò wọ náà nítorí wípé káde wọn lọ́wọ́ bá ṣe àdéhùn Ọlọ́run bá ṣe ó ní aljannati haqqun wan nari haqqun àlìjánnà èmi Ọlọ́run òdodo ni iná èmi Ọlọ́run náà òdodo ni méjèèjì sì ń bẹ adá méjèèjì kalẹ̀ ni ìwọ tó bá wò pé tọ àlìjánnà lọ́rọ̀ tiẹ̀ kan yóò ṣe jẹ́ wípé a gbọ́dọ̀ tẹ̀lé ohun tá a mọ̀ nínú Islam mùsùlùmí gbọ́dọ̀ tẹ̀lé ohun tó bá kà nínú Al-Qur'an ohun tó bá sọ fún wọn kó tẹ̀lé ṣùgbọ́n bí táyé dé ní ìsìn àfẹ́ gbọ́rọ̀ gidi mọ́lẹ̀ ní ẹ̀yin àfáà náà lẹ tún parọ́ fún wa jẹun ẹ̀yin àfáà náà lẹ tún lù wá ní jìbìtì ẹ̀yin àfáà náà lẹ tún sọ ohun tọ́lọ́run sọ fún wa tí wàá fi dàbí pa àrùn pé báyìí ṣe rí nìyẹn Ọlọ́run ṣe kún wa lọ́wọ́ Ọlọ́run kó tún gbogbo wa ṣe Ọlọ́run járe àlùjánnà Ọlọ́run bára gbogbo ìta ná nínú oṣù tá a wà ń bẹ̀ yìí Ọlọ́run àfi ń béèrè oore ní Ọlọ́run kó fún wa lálùjánnà ra Ọlọ́run kó fún wa lálùjánnà ra látara wa látara ìṣe wa tá nínú Ramadan tá a bá wá parí Ramadan ọlọmọṣẹ tán ní kọ̀ọ̀kan wá ṣe Ọlọ́run kó gbàdúrà wa Ọlọ́run gbogbo wa pátá ọlọmọṣẹ tún wá ṣe Ọlọ́run àtàwọn olórí wa àtàwọn èrò ẹ̀yìn ọlọmọṣẹ tán ní kọ̀ọ̀kan wá ṣe Alhaji wa Kazeem Adébùkọ́lá Táíwò tí wọ́n jẹ́ olú ọ̀fà jùlá àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí lórúkọ àwọn òbí wọn méjèèjì tí wọ́n ti lọ ìyá wa Ntajero Kazeem àti bàbá wa Sáfìrì Kazeem ọlọmọṣẹ bá wa kẹ́ wọn Ọlọ́run ọmọ yín tẹ̀ ń gbóhùn rẹ̀ náà òun náà ní Chief Imam orílẹ̀-èdè Central Mosque Àjùrà Abdulwasin Fauban subhana